Hello gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀ akáyàjọ́ ọjọ́ àwọn ọmọdé ìyẹn Happy Children's Day ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí nítorí pé ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ àwọn ọmọdé ẹ̀yin ni wọ́n fẹ́ rọ̀ mo mọ̀ wípé ìgbìyànjú náà lẹ́ ń gbà láti tọ́jú àwọn ọmọ yìí pàápàá jùlọ nípa ìpara tí à ń lò láti pa wọ́n lára àwọn ẹlòmíì ẹ rí wọn á po skin ẹ bó ṣe ń po skin ẹ ló ń po format a ló ń po visitor wọn náà ń po papọ̀ wọn ń po mọ́ òrì láti fi pa àwọn ọmọ yìí lára jàǹbá wà nínú ìpara tí à ń lò fún wọn yìí ṣe rí àwọn ìpara yìí wọ́n dàbí oògùn ni wọ́n dàbí anti-malaria antibiotics àti paracetamol ṣe rí àwọn oògùn yìí a ò lè lò ó fún ọjọ́ pípẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìpara yìí bẹ́ẹ̀ náà ni wọ́n rí táwọn dókítà tó bá kọ́ fún wa wọ́n ní ká fi pa ibi tí àbàwọ́n bá wà ní ara wa fún ọjọ́ méjì tàbí fún ọjọ́ méje àmọ́ mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n ti sọ di ìpara ojoojúmọ́ fún àwọn ọmọ yìí ìpara yìí oògùn ni kò dára fún àwọ̀ wọn Ọlọ́run ní jẹ́ kí a rí àìsàn jẹjẹrẹ ti ara ìyẹn cancer of the skin àwọn ìpara yìí wọ́n jẹ́ ìpara tí ó dáa fún lílò títí wọn àmọ́ wọn ń ṣe ìpara ojoojúmọ́ tí a máa lò fún àwọn ọmọ wa òbí mi wá sọ wípé ìgbà tí mo bí ó pupa àmọ́ ó ti ń dúdú ọmọ dúdú ni nígbà tá a bá bí ọmọ a ò tí ì lè mọ àwọ̀ ọmọ yẹn gangan àti pé mo fẹ́ bi yín kí ló ṣe ọmọ dúdú kí ló ṣe ọmọ dúdú tó dúdú bíi kóró ìṣin mo fẹ́ sọ fún yín bó jẹ́ àdí àgbọn ni bó jẹ́ òrí ni àbí àwọn ìpara tí a ṣe fún àwọn ọmọdé òun ni kẹjẹ kí a máa lò fún wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ yín ni ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo pé justice for children nítorí pé à ń tọ́jú wọn ni àmọ́ níbi tí a ti ń tọ́jú wọn yẹn a gbọ́dọ̀ máa ṣe àkíyèsí àwọn ohun tí à ń lò fún wọn ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ fẹ́ ṣe irun fọ́mọ ẹ máa fi relaxer àgbàlagbà sórí ẹ máa fi gọ́ọ̀mù ẹ máa fi glue ẹ máa fi lẹ wave on sí orí ẹ̀yin òbí ẹ dákun mo fẹ́ rọ̀ yín ni ẹ fi àwọn ọmọ ìdè ìsílẹ̀ ẹ jẹ́ kí wọ́n dàgbà nípa tiwọn let them grow at their own pace eléyìí ni ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀yìn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a tọ́jú wọn nígbà tá a bá ń tọ́jú wọn tá a bá fún wọn ní oúnjẹ tí ó dára tí wọ́n ń mu omi nígbà dé ìgbà a ó rí i pé àwọ̀ wọn yóò jáde mo dẹ̀ gbàgbọ́ wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe eléyìí Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ àwọn ọmọ yìí wọ́n á sì jẹ́ ọmọ alálùbáríkà fún gbogbo wa a ò ní kábàámọ̀ lórí wọn ẹ jẹ́ ká rí wípé ohun tí ó tọ́ fún ọjọ́ orí wọn òun ni à ń ṣe fún wọn òbí mi àmúra fọ́mọ ẹ máa wò ó pé gbogbo ìdajì ara òun ló wà ń tà kí là ń kọ́ àwọn ọmọ yìí ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n dàgbà nípa tiwọn nígbà tí wọ́n bá dàgbà wọ́n á yan ọ̀nà tí wọ́n fẹ́ fúnra ara wọn àdúrà wa náà ni wípé àwọn ọmọ wa wọ́n máa yan ọ̀nà èyí tí ó dára èyí tí ó máa mú inú wa dùn ní ọjọ́ ọ̀la mo nífẹ̀ẹ́ yín o mo dẹ̀ mọ̀ pé yín náà nífẹ̀ẹ́ mi náà ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní Instagram dada Títílọpẹ́ ẹ subscribe sí fídíò mi kẹ́dẹ̀ share ó dàbọ̀ á ní pàdé ayọ̀.